nílé lóko lẹ́yìn odi gbogbo ọmọ káàárọ̀ òjíire a kú dédé àkókò yìí. A kú afárá àbíká ní ọ̀gẹ̀nẹ̀tì èyí tí kálukú fi ń da aṣọ àti àwọn nǹkan kan mọ́ nǹkan kan bóra. Ìkànnì Sanfatis Radio TV náà la tún gbé dé. Ẹ mọ̀ wípé ọlọ́tún ọ̀tún ni ọ̀rọ̀ wa ní àhín. Ẹ mọ̀ pé bí kinní kan bá yọ àjànàkú kọjá mórí nǹkan fìrí ni wá bá dé ẹ mọ̀ pa dénú. Ìtàn Anini la tó mú wá fún yín, ògbóǹtarìgì olè àlọ́kó ló ń kígbe ọ̀fọ́n tí ń da gbogbo ilẹ̀ Nàìjíríà gàgà ní igun Benin tó ń dà á láàmú nígbà náà. Ẹ fi nǹkan lé nǹkan àbí ẹ fìdílé àpótí, ẹ jókòó ní ràbájì gẹ́gẹ́ tẹ́tí kẹ́ ẹ gbọ́ bí ti ń lọ, torí pé Anini ṣe bẹ́ẹ̀ ọ̀dàlẹ̀ láàmú. Ta la Nini? Lawrence Noyanyagbo Anini ni ògbóǹtarìgì tí ń bẹ ní ìpínlẹ̀ Bendel ní ọdún 1980s. Àwọn èèyàn ní Bendel bó o ṣe é mọ̀ pé kó tó di pé wọ́n pín Delta àti Edo, Bendel ni wọ́n jọ ń jẹ́ ní ìpínlẹ̀. Ní ọdún 1980 ní ògbóǹtarìgì ọmọkùnrin kan tó pé dírẹ́bà tí tó máa ń fi ọkọ̀ dára tá a mọ̀ sí Lawrence Noyanyagbo Anini, eléyìí tó kó àwọn gun mọ́ igun àti àwọn nǹkan kan mọ́ nǹkan kan pọ̀, òun àti àwọn èèyàn kan darapọ̀. Bó o láti bí Anini? Ọdún 1960 la bí Anini, léyìí tí ó dàgbà sáàrin àwọn olóṣèlú pé bọ́ọ̀bá ọpá bọ́ọ̀bá òbú lẹ́sẹ̀. Ìgbésí ayé Anini ṣe bẹ́ẹ̀ ó fẹ́ nira díẹ̀, àmọ́ nínú ìlà yìí lónú kinní kan ni ọmọ pàǹdọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ ni wọ́n dàgbà. Anini dàgbà, ìdàgbà Anini da wàhálà alẹ̀ débi pé Anini ń pa kúkúrú ń pa gígùn nípa sáyé tí ò pamọ́ sọ́run o. Kí ni ìpasáyé ọ̀hún? Ká gbà lọ́wọ́ ẹni tí kìnnì ẹni tó ní ká wá kó sọ́dọ̀ ń tiwa. Àmọ́ Anini ọ̀dá ṣẹ́ṣe. Ǹjẹ́ yín mọ̀ pé bí ilé kan bá ń tòrò ọmọ àlè ibẹ̀ ní ìdàgbà? Àwọn wo náà jọ ń kọ̀ wọ́rìn nínú iṣẹ́ láàbì? Ara wọn láti rí Friday Ovege, Arismoli, Henry Ekponwan, Eweka, Alhaji ZZ ọ̀kẹ́ pè ní Zegezege. Wàá rí gbajúgbajà nù gáǹgì gangan tó pé òun èégbọ̀n nǹkan kan Àṣàkẹ́ ni etí ti gé lọ. Wọ́n ní bọ́rọ̀ bá ṣe bí ọ̀rọ̀, ará bí ó fa ìbọn yọ ni pé ẹ pa ni ìní Monday Òṣùbọ̀. Ṣé ń sọ fún yín pé ògbóǹtarìgì ọ̀gá ọlọ́pàá kan wà tí tó ń bá wọn ṣiṣẹ́, eléyìí tó jẹ́ wípé ẹni agbójú okùn lé òjẹ́ ni àgbà. Tá a bá ń sọ̀rọ̀ nípa Deputy Superintendent of Police DSP George Inyamu tó jẹ́ high ranking officer ní ìpínlẹ̀ Bendel nígbà náà. Bàbá ní fún wọn lọ́wọ́ pé ẹ gbàbẹ̀ ẹ mọ́ gbàbí, ẹ gbàbí ẹ mọ́ gbàbẹ̀, ọ̀nà dá lónìí ọ̀nà ò dáa. Ẹ wò ó, ọ̀rọ̀ ń bá rò máa rò fọ́, eégún òjò kìnnì àgbà àrẹ̀gán ó pẹ̀lú ẹ̀ lónìí, torí pé ijó àjòyọ̀ etí yín ọmọ gbọ́rí ni kò ní gbọ́ bí, ojú yín ẹ̀ ní fi wo láburú. Ẹ jókòó ní ràbájì gan ní rẹ̀gẹ̀dẹ̀ fín, ẹ jẹ́ kí gbogbo ọ̀rọ̀ wọn máa lọ. Ní òní gangan wọn parí ìtàn Anini, wọn ò ní fi dá ọ̀la. Ẹ̀ẹ́dẹ̀ gbádùn mi bóyìnbó ṣe gbádùn canvas lórí agbádá. Ibo lẹ ti wò pé Anini ló ti bẹ̀rẹ̀ ẹsẹ̀? Ààrẹ orílẹ̀-èdè wo ní ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà nígbà náà tó ní ẹ bá mú Anini? Wàhálà Anini pọ̀. Ọdún wo gangan náà mú Anini? Ǹjẹ́ yẹn mọ̀ pé Anini sọ̀rọ̀ nígbà tán fẹ́ execute ẹ̀ tán fẹ́ yin ẹ̀tàgbà ó ní ẹjẹ́ ń sọ̀rọ̀. Ó lèmi ò ní ẹ mọ́ pa mí. Ẹ wò ó gbogbo ẹ̀ wọ́n sọ fún yín. Ṣẹ̀rí ń gbòdì ọdún 1980 mọ́ 82. Wàhálà Anini bẹ̀rẹ̀ lórí pé gbogbo agbègbè Edo tó fi mọ́ agbègbè Delta wọn lè sùn wọn lè forí lóṣù ká. Kódà Anini operate délẹ̀ Yorùbá ní South West níbí níbi tó ti já wípé àwọn ará bí ń gbọ̀n ní gbìgbìgbì. Anini olóko ò lè roko lóru, olójà ò lè lọ́jà nídàájì. Anini ó dá wọn lọ́nà, yóò gbà tọwọ́ wọn, yóò gbà gbin ni. Nígbà ó di àárín kan, ààrẹ orílẹ̀-èdè nígbà náà Ibrahim Babangida Gbàdàmọ́ sí IBB. Bàbá pe ọ̀gá àwọn ọlọ́pàá ń jọkan fún pírẹ́sì àwọn conference ọ̀rọ̀ kan, àwọn mítìnì ìdákọ́ńkọ́ pétọ̀ wọ́n fẹ́ rí ọ. Wọ́n nígbà ọ̀gá ọlọ́pàá débẹ̀, ìyẹn àkókò tá à ń sọ yìí ní ààrẹ orílẹ̀-èdè bí ọ̀gá ọlọ́pàá Nàìjíríà gbà náà pé ẹ wá ẹ̀ẹ̀mọ́ tẹ̀ ń ṣe ọ̀fọ́nú ni gbogbo yín. Anini dà, I want to see Anini either live or dead. Ẹ provide Anini, ẹ prepare fún mi, mo fẹ́ rí i. Wọ́n nígbà yìí gangan làwọn ọlọ́pàá mọ̀ ọ́ lọ́rùn lórílẹ̀-èdè Nàìjíríà wípé wàhálà Anini nítorí pé wọ́n ti lé wọn rí mú, tí wọn ò mọ̀ pé kòkòrò tí ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà pé DSP ọ̀gá ọlọ́pàá kan ń bẹ tí ń fún Anini lọ́wọ́.
èyí gangan ni wọ́n ní àwọn ọlọ́pàá wá bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́tún pé ìkíní kan ò ga kó ga jù olóyè lọ bẹ́ẹ̀ dẹ̀ ní bí èèyàn bá gbóko fún àgbàro kò sí bó ti fẹ́ lágbára tó ẹni ó gbóko fún lọ̀gẹ́ ẹ̀ kí ló dé kí ló ṣubú ti àwọn táwọn jẹ́ kí ni agbófinró ọ́fíìsà tòdì lọ láti máa ṣe bí ọ̀gọ́rọ́ ṣe bí ọ̀jọ̀gbọ́n ẹ̀mọ̀ pé yóò padà lẹ́yìn wọ́n ní gbogbo èyí ni ọ̀gá ọlọ́pàá gbogbo wọn wò mọ́ra wọn èyígbò di ọdún kínní 1986 wọ́n ní bá ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ rè o wọ́n bẹ̀rẹ̀ ẹsẹ̀ nígbà tí ọ̀gá ọlọ́pàá kan tá a mọ̀ sí Káyọ̀dé Ọ̀nánẹ́rọ̀rọ̀ tí ìyẹn wò wípé onílò ní jẹ́ ní abẹ lọ́wọ́ ẹ̀ wọ́n ní bá ṣe wọlé tó Anini rè nígbà àwọn wọlé tó ará bí ọmọ báwọn kan ń bọ̀ torí pé ó ti mọ́ gbọ́ information bẹ́ẹ̀ àwọn yẹn náà ti múra information lẹ̀ yìí pé ó dàbí èyí pé láàrin ara àwọn kan ń ṣiṣẹ́ fánini àwọn ò ní máa sọ báwọn ó ṣe mú un mọ́ wọ́n ní ibẹ̀ ni ọmọkùnrin kan lè tó ń gbójúgbóyà tó yí pé ọlọ́pàá tó gbóná yẹriyẹri bíi sálẹ́sà kínní ni wọ́n ní bẹ́ẹ̀ lọ́lọ́ bá a ní nínú ilé Káyọ̀dé Ọ̀nánẹ́rọ̀rọ̀ wọ́n ní gbòó máa wọlé tó Anini ó bá a ní lórí bẹ́ẹ̀dì tí ń ṣe yùnkínyùnkín àti ọ̀rẹ́bìnrin ẹ̀ kan wọ́n níbẹ̀ lára abí ti wò ó pé Anini wò kéko owó lẹ̀ òní ìlọ́wọ́ pálábà rẹ̀ ségi Anini bú ẹ̀rín pé you dey whine mélòó irú rẹ̀ ló ti wá tẹ́ pé ẹ̀jẹ̀ báyìí ni wọ́n fi wẹ̀ lọ ìwọ́kẹ̀ wọ́n ní Anini ó tó sọ ilé yìí tán Káyọ̀dé ti mú ìbọn ó di pààrà lẹ́sẹ̀ Anini pé ìwọ́kẹ̀ àló ti tẹ́ lónìí wọ́n ní eré la Anini pé ó di ràbàràbà wọ́n gbé ó di ilé kíni iléeṣẹ́ ọlọ́pàá láti bẹ̀ ìwé ìròyìn òkìkí jáde kíákíá pé ọwọ́ ti tẹ Anini wọ́n lóríṣiríṣi àkọlé lórí ìwé ìròyìn wípé Anini ti ṣe kíni it has been captured wọ́n ní caught in the act wọ́n ní bẹ́ẹ̀ làwọn kan kọ́ pé kíni pálábá ti ségi ọ̀fọ́n tí ń jẹ eku nǹkan nú ilé gbogbo ìgbà ọjọ́ kan tí ó jẹ pọ́ìsì mọ́jèlé kò ní mọ̀ o wọ́n ní gbogbo èyí ọ̀rọ̀ ń bá rò máa rò fọ́ Anini ò pé eré ni àwàdà ni kó tó bójú rí wọ́n ní ẹsẹ̀ ọ̀hún wọ́n ti padà gé torí pé ẹsẹ̀ ọ̀hún ọ̀gbádùn wọ́n gbé lọ ilé ìwòsàn wọ́n ti áńkọ́ọ̀bù bọ́ ní sọ fún wọn pé tọ̀ ẹ̀bọ́ òun wá sìgá òun ọ̀fà sìgá òun dẹ̀ fẹ́ sọ̀rọ̀ wọ́n níbẹ̀ l'Anini ti jẹ́wọ́ pé ọmọkùnrin kan ọ̀gá ọlọ́pàá kan bẹ́nu wa o George ìyàmù gangan ní fún wa ní bá ti ṣe bá ti rìn bá ti tọ́ bá ti jẹ́ bá ti ṣe kí ni bá ti torí gbé mi pẹ̀lú ká mú mi sí kó dàjẹ́sì wọ́n ní gbogbo eléyìí gangan làwọn ọlọ́pàá wá wò pọ̀ pé àwọn yòókù ẹ̀ ń kọ́ wọn lónìí òun ọ̀kà wọn Monday Òṣùbọ̀ gangan ní ògbóǹtarìgì sharpshooter wọ́n ní lẹ́yìn èyí àwọn kan wọ́n ní gbogbo eléyìí gangan ẹni wọ́n wá wò pọ̀ pé tọ̀ ẹ̀ńgbẹ́ ti wá di pé o ti kà báyìí ikú lè rí ẹsẹ̀ nìkan ṣe wéè tó ṣe kó mú jẹ o wọ́n ní gbogbo èyí náà wá nígbà di oṣù kẹta ọjọ́ 29 March 29, 1987 wọ́n ní wọ́n lọ ẹsikúùtù gbogbo wọn ìyẹn ní Oko prison tí ń bẹ ní agbègbè Benin ní Edo gangan wọ́n láwọn èrò bìtìpìtì nígbà tí wọ́n fẹ́ fi ẹ̀yìn Anini àti àwọn Monday Òṣùbọ̀ àti ọ̀gá ọlọ́pàá ìyàmù gan ti àgbà pítọ̀ ẹ̀ńbà ti fún mọ̀kànmọ́kàn tó ti jẹ́ oníjìbìtì ọ̀fọ́n ikú ní jẹ́ èrè ẹ̀ṣẹ̀ wọn wọ́n nígbà wọ́n fẹ́ yin ìbọn ilá ní ẹ̀dúró ẹ̀ mọ́ ti ìpa òun mọ̀ pé òun ẹ̀ pa òun lónìí o ṣùgbọ́n lẹ́gẹ́sì òun ò ní tán lẹ̀ títí láyé tí Nàìjíríà wọn fi parẹ́ lẹ́ẹ̀mọ́ dámọ̀ràn lẹ́ẹ̀mọ́ sọ́kò òun inú òun dùn òun ò rìgírẹ́tì òun ò kábàámọ̀ pé òun gbà lọ́wọ́ ẹnìkan fẹ́nìkan wípé òun wu àwọn ìwà àfọwọ́rà bí nǹkan kan ó nínú òun ò bàjẹ́ lórí ẹ̀ pa òun ṣùgbọ́n ẹ̀ lè pa sóòlù òun bọ́dì òun lẹ́fẹ́ pa bẹ́ẹ̀ dẹ̀ ni ẹ̀jẹ̀ òun máa tàn káàkiri gẹ́gẹ́ bí Anini ti sọ ọ̀rọ̀ yìí nígbà náà wọ́n ní lẹ́yìn eléyìí ni wọ́n pe àwọn tí wọ́n yin ìbọn lu àwọn tó bá dájọ́ òkú fún báyìí ó di kẹ̀rẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ Anini bá bú ẹ̀rín nígbà tí ọta àbọ̀n wọlé sí la pé òun lọ sí ọwọ́ ọ̀tún olùgbàlà òun lọ sùn tóun nìyẹn ẹ máa ṣayé ìyókù lọ ǹjẹ́ yìí mọ̀ pé lẹ́yìn bí 40 ọdún báyìí ló ti pé tí Anini ó ti fẹ́ pé 40 ọdún tó ti pa Anini báyìí síbẹ̀síbẹ̀ lẹ́gẹ́sì Anini ọ̀mọ̀ ṣe bẹ́ẹ̀ parẹ́ rí pé Anini lọ́tún bọ́mọ bá ń fẹ́ wọ́nú ilé wọn ni ọ̀fẹ́ Anini àbí olè ọ̀fọ́n Anini ní apá abẹ Sanvatis Radio TV náà ni kò ní í jù báyìí lọ kó dùn kó pọ̀ Ọlọ́run bá ní fún ni kì í ṣe ẹ̀dá bọ́bá jẹ̀dá yóò ti ní ẹ bá mú torí pé ohun tóun náà fẹ́ lò ní ṣùgbọ́n orí ọ̀fẹ́ Ọlọ́run làáfin ti ń gaza ẹ bá ń lọ sórí YouTube ẹ kàn tẹ Sanvatis Radio TV lórí YouTube ẹ gbọ́ wọlé subscribe kẹ like kẹ share kẹ comment káyọ̀ rò pọ̀lẹ̀pọ̀ bí ẹ̀gúsí àti ẹ̀bà ìwà àgànyìn àti búrẹ́dì àbí ká ní pàrìgbà oúnjẹ yìí náà ní mùfásà díẹ̀díẹ̀ ó kọ̀ mí ò yí padà Abídèmí Yusuf náà ni èmi lọ́mọ sọ̀kùrọ̀ pé gbóhùn lọ́mọ nípa àlelu
ọmọ alẹ́ tẹ́jọba ọmọ rẹ̀ yọ̀bọ́ kàrẹ́ yín abara fúnfọ́ ká abara mìíràn jù yé mọ̀ já ájìyà ẹ̀já sí dáadáa ọ̀dà bọ̀ sọ́sẹ̀sì mórí ẹ̀ ń bẹ̀ ojú rẹ̀.